tó ẹ̀yin alára wa gbogbo ẹ kú ojúmọ́ káàkiri tìbútòrò orílẹ̀-èdè yìí. àsìkò bójú ọjọ́ ti rí káàkiri. ọlọ́run elédùmarè ọba tó nìkápá ọlá alágbára lórí ohun gbogbo yóò máa ṣàtìlẹ́yìn fún wa ní gbogbo àdáwọlé wa. á láṣeyọrí lórí àdáwọlé wa gbogbo láṣẹ tìdùmarè. ìbà elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpè agbẹnimọ́dẹ̀yìn afọ́nimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́ gbogbo tí fi yọ mẹ́nu ọ̀fìn ìbà bàbá ìbà yèyé ìbà àwọn akáṣọ lórí mọ́rẹ̀rù obìnrin bàmìbàmì tán yanyan àwọn arúgbó aṣọ mọ́balẹ̀ ìbà yín o. ìbà láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún òbá látọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣèjẹ́ onímísùnmí láàárọ̀ yìí sùn fún ẹbára jẹ́lá tó pa èṣù mọ́ṣẹ́ wá ńlẹ̀ Yorùbá ìran míì ní ọlọ́mọ bá wọn ṣe láàlú dọ́rẹ̀ o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ afẹ́kẹ́ ṣàtìlẹ́yìn fún wa ńlẹ̀ Yorùbá kẹ́ ẹ jẹ́ kó gbogbo àdáwọlé wa kẹ́ ẹ jẹ́ kó yọrí sí rere. lánàá òde yìí a ṣe àwọn ètò kan gbọmọgbọmọ tó tẹ̀léra wọn láti bí ìjẹta wá. níbi tí nǹkan kàn tó dé dúró nílẹ̀ Yorùbá la sọ̀rọ̀ lọ. àwọn àfàkókò yìí àfi ń dìrẹ́bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wa. mo rí wípé àwọn èèyàn wa ti jíngìrì sí àwọn information tá à ń fún wọn. a sì tún nídìí ìtanijí lọ́pọ̀lọpọ̀ fáwọn èèyàn wa káàkiri ilẹ̀ Yorùbá torí bá a ṣe sọ pé à ń ta àwọn èèyàn jí tó ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọgọ́rọ̀ èèyàn ní ò ní opportunity láti wà lórí àwọn ìkànnì báyìí láti mọ nǹkan tí ń ṣẹlẹ̀. ẹlòmíì tẹ́ ẹ bá dá lójú ọ̀nà pé dákun kílẹ̀ mọ̀ tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yóò ní ire ni kò gbọ́ kankan. bó ṣe rí káàkiri lọ nìyẹn. tẹ́ bá wo lórílẹ̀‐èdè tá a wà yìí èèyàn mélòó ló ní dátà tó lè fi wo YouTube? èèyàn mélòó? sẹ́ni tó ń lọ ra 1000 naira data tán fún ní 3.2 gig so ni ó ráyè wo YouTube tó jẹ́ pé láàrin ìṣẹ́jú bíi 20 àbọ̀gbọ̀n ọgbọ̀n ìṣẹ́jú wọ́n ti yọ dátà yẹn tán. so ìdí nìyí ọ̀rọ̀ wáyé láàrin mi àti sísítà mi kan lánàá láti Germany. a sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ìtanijí káwọn èèyàn lè mọ purpose tí ilẹ̀ Yorùbá fi wà bó ni mo ṣe ní tẹ̀yìn gbèrú ìran Yorùbá. ọ̀rọ̀ yẹn wáyé afẹ́yẹ́ lò tó 30 to 45 minutes lánàá tá a fi sọ̀rọ̀ pẹ̀lú bọ́dà wa kan láti Brazil lórí kílẹ̀ Yorùbá ó lè bá a dáa lórí ibi tọ́rọ̀ ti kàn káàkiri ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ pọ̀ o inú mi dẹ̀ dùn wípé ibi tá a forí ọ̀rọ̀ tì sí láti mọ mọ́rọ̀ sọ tó bá di ní Friday. ètò kan ń bọ̀ tá a fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ wò á fẹ́ kẹ́ wò ó tó mọ bàbágbára yín ṣe tó á máa gbé ìkàn wá nínú àwọn ìran Yorùbá sórí ètò yẹn tá a máa béèrè lọ́wọ́ wọn àti ìhà tí wọ́n kọ sí ìtẹ̀síwájú àti ìlọsíwájú ilẹ̀ Yorùbá. torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ó ti kan tó lórí tẹlẹ́mù. kì í sọ̀rọ̀ èmi bàbá àṣà nìkan, kì í sọ̀rọ̀ Yèyé Dára nìkan, kì í sọ̀rọ̀ Awíkonko nìkan, bẹ́ẹ̀ náà ni kì í sọ̀rọ̀ Bàbá Èkìtì nìkan. ó ti kan gbogbo àwa tá a jẹ́ ọmọ kóòtù òjìrè, àwa tí wọ́n fi ìṣẹ̀dá wọn sọlẹ̀ ní bágbébákosùn nílẹ̀ Yorùbá lọ̀rọ̀ náà kàn. ìdí rèé tó mú wa wá sórí ètò yìí
láàárọ̀ yìí pé ìtanijí iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá. Inú mi dùn pé àwọn èèyàn ti ń gbàgbọ́ iye kíní ìbò erí. Ní bí ọdún mélòó kan sẹ́yìn, mo ní tá a bá mú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bí ọ̀rọ̀ òṣèlú, à ń tanra wa ni. Tá a bá ṣe lóṣèlú, à ń tanra wa ni. A gbọ́dọ̀ ṣe lóṣèlú. Kí náà ń pè lóṣèlú tó jẹ́ pààtì ti Yorùbá? Ó ní pé ká máa ṣe lójúlé dojúlé, káwọn èèyàn mọ tá a gbé dání, níbo là ń lọ gan, kí ló kù nú ìrìn àjò wa gan. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ bí ilẹ̀ wa bó ṣe wúlò tó fi jẹ́ káwọn àjòjì ó mọ ranjú mọ́ àwa tá a nílẹ̀ gan àdámọ̀. Ṣùgbọ́n tí ilẹ̀ wọn bá pàkàtó pàtàkì ni, ìjà alẹ́ òní máa wáyé káàkiri láàrin ara wa náà. Ìtẹ́fi mọ bí ilẹ̀ Yorùbá ṣe pàtàkì tó nù. Ìdí nìyẹn. Ilẹ̀ wa pàtàkì púpọ̀. A lè mọ̀ tí ì máa wá epo lórí ilẹ̀ Yorùbá o. A lè mọ̀ tí ì máa wá mineral resources kankan. Ṣùgbọ́n tí ń bẹ nú ilẹ̀ wa, àfàìmọ̀ kó mọ̀ ju tó lè bọ́ gbogbo ayé. Àṣírí kan táwọn èèyàn ò tí ì mọ̀ nù. Bìkọ́ kẹ́tọ́ lórí àwọn èèyàn tí ń gbé sùnmọ̀ mi wá sórí ilẹ̀ wa gbogbo gbà. Kéèyàn kan wá sọ̀rọ̀ ajé ńlẹ̀ wa kó yarí pé dandan àfi tí ilẹ̀ wa bá di ilẹ̀ bàbá tòun. Ó yẹ kẹ́ fura sórí àwọn èèyàn bẹ́ẹ̀ pé kí ni wọ́n rí, ṣé wọn ò ní tiwọn ni. Ibi tí mo ti fẹ́ ká ti bí ìsáná kí èso ògùn ni. Ẹ̀yin ìran mi, ìran ó tu òjire, ọ̀rọ̀ ti délẹ̀ o, àyà sì ti bẹ́lẹ̀, ó ti bí arí. Ẹja jígìrì ṣe tó wà ń ta lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ tá a bá yín sọ lánàá, ọ̀rọ̀ tó pàtàkì ni o. Wọ́n ó ṣe àpérò lórí amendment 1999 constitution. A fẹ́ kẹ́yìn ọ̀dọ́ kẹ́túgòrògò lọ́bi tán ti fẹ́ sọ. Torí àwọn èèyàn jẹ́ ó yé wa wípé possibility wà káwọn aṣáájú wa kan gbàbọ̀dè fúnlẹ̀ Yorùbá. Wọ́n ní possibility wà. Ìtí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé even kí gbogbo àwọn Haúsá fọwọ́ sí pé táwọn fẹ́ nìyẹn, kí gbogbo ẹ̀yà yòókù fọwọ́ sí pé táwọn fẹ́ nìyẹn, tó sì jẹ́ pé lórí ilẹ̀ tilẹ̀ Yorùbá yìí ni tá a bá stand up ànígbà, kò sẹ́ni náà tí máa tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà tí ò ní jẹyàn rẹ̀ sùn. Tó bá tiẹ̀ tó jẹyàn rẹ̀ sùn tó dáa, yóò jẹyàn rẹ̀ yóò jẹ iṣu rẹ̀ tútù. Kò sẹ́ni tí yóò tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà tí ò ní jẹ iṣu rẹ̀ tútù. Níbi ilé tá à ń bá a lọ. Ọ̀rọ̀ wáyé, inú mi sì dùn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí káàkiri lánàá lórí ọ̀rọ̀ yẹn. Bàbá àká pè mí láti Kwara, ẹ̀mọ́jẹ̀dá kọ̀ọ̀dù tó ti pè mí lánàá. Ìgbà tí bàbá àmọ́ sọ̀rọ̀ gan. In fact, bí bàbá sọmọ lọ̀rọ̀ èmi àti wọn. Bàbá ní sáà lè bẹ̀sù sí wọn ni. Bọ̀ ààrẹ rẹ̀ akúkú lè bẹ̀, bọ̀ sí ẹ̀mọ́ pé Yorùbá yìí tàkìjí lórí nǹkan ní kíákíá, a lè bẹ̀. Ṣùgbọ́n Yorùbá yìí sẹ́ni tí wọ́n tàkìjí lórí nǹkan báwọn. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ spiritual, kí Yorùbá tó tara bọ spiritual mọ̀ ń pẹ́ ká tó kick. Tá bá kick tán ó léwu. Mo sọ̀rọ̀ kan nígbà tí mo ń sọ̀rọ̀ nípa ìtàn bó ṣe dá ìtàn padà sílẹ̀ sí iléèwé. Mo wá ń sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n fi tú Ifẹ̀ tòní tẹ̀ ń wọ̀ ọ́n torí kógun má bàa kó tó affect Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà fi tú ilẹ̀ yẹn padà. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ẹ dákun ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ. Wọ́n tó àwọn nǹkan kan, wọ́n fi nǹkan kan tó lẹ́fẹ̀ bí àwọn èlò Ifá kan tó lágbára. Kì í ṣe fẹ́ nìkan ni wọ́n lò sí. Ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá ni wọ́n lò sí. Even bàbá wa Àfọ̀njá wọ́n fẹ́ lò sí ìlú Ìlọrin, ṣùgbọ́n ibi tí wọ́n gbé gbà
ibi tí wọ́n gbé gbà ló ti yí wọn lọ́wọ́, torí pé àwọn náà ó ti máa rí pé possibility wà kí wàhálà wà lórí ilẹ̀ Ìlọrin, tọ́ra lágbára l'Àfọ̀njá, kò sí bá lágbára ó ṣe sùn tí wọn ò ní máa fi ìrìn àjò hàn. Bẹ́ẹ̀ náà ni lóde Ọ̀yọ́ gbogbo àwọn ètò yìí náà ṣe, ṣùgbọ́n wrong hand làwọn tí àwọn méjèèjì yìí lò. Ògbómọ̀ṣọ́ náà ṣe é, tí wọ́n lọ wá àwọn agbára lọ́wọ́ àwọn àfà nígbà yẹn. Álímì kan náà tó padà jogún Ìlọrin yìí, tó fèrè gbàbùkún Ìlọrin yìí, òun náà ló bo tíra àti Ìlọrin, tíra ló bò mọ́yọ́, ó sì bò mọ́ Ògbómọ̀ṣọ́. Mo ti sọ láìmọye ìgbà nínú tàn mi. Wọ́n wá bọ àwọn tíra yìí wùdí ó fún pé ogun ò ní ja ìlú yẹn, irọ́ sì ni. Àwọn náà wọ́n padà fogun ja Ìlọrin, wọ́n sì fogun ja Ọ̀yọ́, wọ́n make sure pé Ọ̀yọ́ tú. But àwọn ará Ògbómọ̀ṣọ́ lábẹ́ àkóso bàbá wa tó yẹ jẹ́ Alébíoṣù, bí wọ́n ṣe rí àpẹẹrẹ wípé tíra tí wọ́n bò mọ́lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí àwọn tó ń lójú inú, mo ti sọ dáadáa láìmọye ìgbà, àwọn èèyàn kan ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní opportunity nígbà tá à ń sọ yìí, alágbára sodo s'Ógbómọ̀ṣọ́, àwọn tí wọ́n lójú inú pọ̀ l'Ógbómọ̀ṣọ́ gan, wọ́n tètè rí wípé tíra tí Álímì wá bò yìí tíra àbòsí ni, àwọn wú tí wọ́n padà. ní tó sèvù l'Ógbómọ̀ṣọ́ nìyẹn lọ́wọ́ àwọn ajogun. Mo ti sọ láìmọye ìgbà lórí ìkànnì yìí, ní tó sèvù l'Ógbómọ̀ṣọ́ nù. Ògbómọ̀ṣọ́ náà bá bọ́ rí sọ́wọ́ àwọn arábí, kò bá bọ́, torí tíra àárọ̀ ni wọ́n rì, làwọn ará Ògbómọ̀ṣọ́ ṣẹ̀ wá tún ìrìn àjò tí wọ́n rìn. ní tó sèvù l'Ógbómọ̀ṣọ́ nìyẹn. Púpọ̀ nínú àwọn ìlú ni wọ́n fi àwọn àṣírí yẹn tò nígbà tó jú ńlá pé kógun má bàa kó lu wa, kógun má bàa kó lu wa, because ìlú tó gun ò bá kó, ìlú yẹn ní èrò tí máa pọ̀. ìlú tó gun ò bá kó, ìlú yẹn lèrò ti pọ̀. kò sílùú tí wọ́n ṣe sílẹ̀ Yorùbá bọ́ tó ní ẹ̀kọ́ tó ní kálukú fi rìnrìn àjò yẹn. àwọn kan wà tó pé ifá táwọn gbé wọlẹ̀, àwọn ifá tó lágbára jù ni, tí ò yẹ kó máa wọnú lẹ̀. irú ìlú tẹ̀mí ti wá, eléyìí táwọn bò mọ́lẹ̀ ńbẹ̀, tẹ́ ẹ bá gbé oògùn tí ń jẹ́ dání, oògùn tí ń jẹ́ tẹ́ ẹ bá gbé wọnú ìlú yẹn yóò bàjẹ́. àfi kẹ́ ṣe nínú ìlú yẹn, kẹ́ gbé jáde. ṣùgbọ́n pé ẹ fẹ́ gbóògùn wọlé, ẹ gbàgbé lórí ẹ̀, yóò bàjẹ́. ibi tí wọ́n tún lágbára dé nìyẹn. káàkiri bó ṣe lọ káàkiri nílẹ̀ Yorùbá nìyẹn, ló sọ ọ̀pọ̀lọpọ̀ lódì kéréje. torí ẹ̀ làwọn bàbá wa ṣe máa ń ṣọ́ra sí níbi oògùn sísà. ibi tí mò ń lọ gangan nu. èyí ló mú ẹ̀kọ́ oògùn sísà wá, tó fi jẹ́ pé tó bá fẹ́ ṣaàgùn síyàn àbọ̀ fẹ́ ṣaàgùn sí nǹkan kan, ó kọ́kọ́ rò dáadáa ná, torí kò sí bó ṣe fẹ́ ṣà tí ó púpọ̀ rò ní padà wá sọ́dọ̀ rẹ̀. ẹ ti rí báyìí, kò sí ti ń jẹ́ nǹkan tó bá ti le báyẹn tí ì ní repercussion tó wà dáadáa. tẹ́ bá fẹ́ ṣàìsù sáwọn ẹ̀kọ́ káàrin wọn ó dàrú. for example, ẹ jẹ́ kí n fún yín example kan. ó ní ifá kan tó máa fi tú, tá bá fẹ́ tú àwọn ìjọ kan ká, ẹ fẹ́ da àárín àwọn ìjọ kan rú, ó ní ifá kan tá bàbá wa máa ń lò. tá bá ń kó ifá yẹn papọ̀ jọ lọ́wọ́, tá ń kó jọ lọ́wọ́, ìkìlọ̀ kan wà lórí ifá yẹn pé tí wọ́n bá ti lè jó ifá yìí tán, ifá yìí ti di ọ̀ràn. ní tó bá ti mú yín kó àwọn èlò ifá yẹn jọ, tẹ́ kó sínú agbada, tẹ́ wá jó, jíjó tí bá ti ń jó tán, ó ti di ọ̀ràn. ẹ wàá fi ìfarabalẹ̀ yanjú rẹ̀. kí ni ìfarabalẹ̀ rẹ̀? ni pé orí ibi tó bá jẹ́ pé inú ilé lẹ ti jó, tẹ́ bá da atẹ́gùn ò gbọ́dọ̀ gbé kó fi kán sórí inú ilé yẹn ó túká ni. kò sí bó ti léwu kẹsẹ̀ tó kò sí ẹ̀rọ tẹ́ fẹ́ lò fún, ilé yẹn ó tù. àfẹ́tọ́ wá tó mọ àpàdé rẹ̀ lókù, àpàdé àlódé rẹ̀ lókù. ó wá léwu débi pé inú igbó lẹ́tọ̀ tí wá lọ dàpọ̀. tẹ́ bá dàpọ̀ nínú igbó,
tẹ́ ẹ̀ bá wà very careful tó bá dọjọ́ iwájú tó bá fi lè kánlẹ̀ sórí ilẹ̀ yẹn nínú gbẹ́tẹ̀ sí lọ dàpọ̀ tí wọ́n bá fi lè kọ́lé sórí ilé yẹn possibility wà kí ilé yẹn kó má tòrò tó jẹ́ pé ìjà wọn ò máa jà bẹ́ẹ̀ sá wọn ò ní máa gbọ́ra wọn yìí ṣe rí ibi tí àwọn kìnìún yẹn ti léwu torí irú àwọn oògùn báyìí Yorùbá yìí yára ṣe wọn láàkì kan ní sùúrù lórí ẹ̀ tọ́rọ̀ bá kàn torí ẹ̀ làwọn yẹn ṣe máa ń sá lọ sábẹ́ ètùtù pé ẹ jẹ́ àbá àwọn àgbàlagbà náà tẹ̀wọ̀n náà àwọn náà tó ṣòro bẹ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ bá bẹ̀ wọ́n níṣẹ́ tíṣẹ́ yẹn bá jẹ́ iṣẹ́ burúkú wọn ò jẹ́ o ṣùgbọ́n ń bọ̀ á fàbọ̀ fún wọn tọ̀ ọ̀rọ̀ wọn gbogbo kínní ló lẹ́kọ̀ọ́ so ìwọ tó bá fẹ́ ráyé lò tó fẹ́ gbádùn ayé rẹ gbogbo orun kan báyẹn ọ̀ nífẹ̀ẹ́ máa tọwọ́ bọ̀ ìtòjẹ́kílẹ̀ Yorùbá free fáwọn èèyàn láti gbélé nìyẹn kò rí bẹ́ẹ̀ látijọ́ kò rí bẹ́ẹ̀ torí ẹ̀ táwọn èèyàn máa ń pè wọ́n ní ṣé máa ní Yorùbá lógun ní wáyé tẹ́ ṣe bàbá àkùnmá rẹ̀ rẹ̀ ni máa ń sọ fáwọn èèyàn bọ̀ gbogbo wọn yìí understand ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n wálé ní. bọ́dà wa Àgbàlẹ̀tù TV mi ì fẹ́ gbé fídíò wọn wá torí mi ì mọ irú agreement tán ní pẹ̀lú àwọn social media ọ̀rọ̀ àwọn fídíò ṣòro gbé ìsinmi wọn ò ní monetize fídíò yẹn fún yàn ìdí nìyẹn tí ǹjẹ́ mi fẹ́ gbé fídíò àwọn èèyàn tó bá ti rí báyẹn tó bá jẹ́ bí àgbáwo níbi iṣẹ́ yìí kí n fẹ́ fàyọ́ mbẹ́ ni pé mo rí wọn bí wọ́n ti interview fún bàbá kan wọ́n ń gbádùn program wọn gan bàbá yẹn wá ń ṣàlàyé bàbá yẹn ó dà pé bàbá yẹn ti fìyà jẹ NEPA ọ́fíìsì àrí nígbà tí wọ́n wá jáná lé bàbá ẹ̀gbọ́n yẹn wá ń béèrè lọ bàbá yẹn pé bàbá ẹ ṣàlàyé fún wa ṣé lóòótọ́ léwé àti gbòógì ń bẹ bàbá yẹn wá rẹ́rìn-ín mo láti bàbá yẹn gan bàbá yẹn wá ní wípé inú fíìmù àgbéléwò làwọn ti máa rí torí question kan wà tí bàbá yẹn sọ̀rọ̀ lórí tí mo fẹ́ treat níbi ìparí fídíò tèmi ń ṣe lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n Àgbàlẹ̀tù ń béèrè lọ́wọ́ wọn pé ètùtù tá a máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣe bí lè tán máa ń gbẹ̀rẹ̀ táwọn ewúrẹ́ máa wá jẹ náà ni bàbá yẹn nínú ibi tí mo ti rí wọn parí ọ̀rọ̀ lórí ẹ̀ ẹnìkan wá sọ̀rọ̀ pé bàbá wa dáhùn pé inú fíìmù náà lèmi náà ti máa ń rí tí wọ́n gbẹ̀bọlẹ̀ tí ó disappear ó máa ń yà wọ́n lẹ́nu pé ẹbọ tínú fíìmù mà ó máa confam gan wọ́n dẹ̀ gbé lẹ́bàá kíákíá ó ti disappear ó ti lọ ọ̀rọ̀ méjì ló wà involve no case yẹn ṣe rí anything nípa ètùtù àtàrí àjànàkú ni o kì í ṣẹrù ọmọ kékèké tí èèyàn bá mọ Ìbàdàn ó lè má mọ láyípo ọlọ́rọ̀ ètùtù complex gan ó sì ní agbára gan àwọn tó sọ̀rọ̀ mọ́ ó dẹ̀ ṣókùnkùn sẹ́ni tí ń ṣe gan tí ẹ bá gbé tutù tí ẹ bá ra àwọn abẹ̀mí kan tí wọ́n lọ bẹ̀ tí wọ́n lọ ń kó jẹ ẹ má rò pàdúrà yín ó gbà o tàbí kí ẹ má rò pé kò sí nǹkan kan síbi kìnìún náà ní kò rí bẹ́ẹ̀ o èèyàn fẹ́ fẹnu sọ toró léwu àwọn tí wọ́n máa ń kọ̀ǹdẹ́mù orúkọ náà pé ajá ni ó jẹ́ tí wọ́n bá mọ ajá tó jẹ́ ìwọ dúró de kọjú fọwọ́ bá ọ nǹkan bẹ lábẹ́ ọ̀run èèyàn fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí àárín yẹn kó má dàbí ìdẹ́rùbà ọ̀rọ̀ kan wáyé bí ọdún méjì sẹ́yìn àbọ́dún kan wọ́n ń pe ọkùnrin kan ní àròjinlẹ̀ lára àwọn bọ́dà wa ní táwọn náà ní program tó máa ṣe online ẹni tí mo like dáadáa ni torí pé tó bá dúró ti àwọn tó lóye ó máa kẹ́kọ̀ọ́ lọ sí lára wọn ni kì í ṣe gbogbo nǹkan tí wọ́n bá gbà làwọn èèyàn ó gbà
wọ́n gbàgbọ́ toró níbi tó kálukú rí mọ́ bẹ́ẹ̀ mi náà ṣe dúró yìí ó tún níbi tèmi náà tó rí mọ́ àwa tó ń sátọ̀ àwọn kan lọ ní a tún láwọn kan wájú táwa náà lọ tẹríba fún nínú mọ̀ àti òye báyé ṣe rí lọ́nu ìwọ tó bá jókòó sójú kan lọ ní tẹ̀síwájú bọ̀ ìwọ tó bá ti mọ bí ìrìnàjò ṣe rí ìrìnàjò ayé ṣe rí o mọ̀ pé ìtẹ̀síwájú ayé ń bẹ ní ọwọ́ àwọn èèyàn kan kí ni mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé àròjinlẹ̀ wọn á sọ̀rọ̀ nípa ejò ọká àwọn èèyàn bá hágìú ó wá sọ̀rọ̀ kan níjọ́ náà lọ́hùn pé kí náà ń pè lọ́ká pé àwọn kan sọ pé ọká ọmọ mọ̀ ń jẹ jáde lára ẹ̀ ni ó wá condemn ẹ̀ pé irọ́ ni ó dẹ̀ prove ẹ̀ fún wa wípé gbogbo ọká tó ń rírí ní ayé wọn yìí jẹ jáde látara ìyá wọn o mo wá rí i pé ìrírí ni ó ń sọ̀rọ̀ bá it's not talking about Yorùbá spirituality ó complex o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí complex gan but inú mi dùn bí mo ṣe fi mẹ́sẹ̀gì yẹn lẹ̀ mo ṣe fídíò lórí ẹgbà yẹn Mr. Àròjinlẹ̀ ó dẹ̀ correct rẹ̀ straight because ẹni mọ̀ yìí ò mọ̀ yìí lọ́rọ̀ ilé ayé ẹ̀kọ́ sùn nù rẹ̀ lọ ní gbọ́dọ̀jọ́ tá a bá tó kú ká tó mọ̀ kẹ́kọ̀ọ́ mọ́nú ayé kí ni mo rí mbẹ̀ ni pé mo pè é mo ní èmi tèmi dúró yìí èmi ti rí ọká rí tí ò tí ì kú tán tí ọmọ ń jẹ jáde kúrò lára rẹ̀ èmi rí ọká yẹn àwa alápadà pátá lọ fi jẹ iyán lóko oúnjẹ tà sọ yìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹnìkan wà ọ̀rẹ́ mi kan wà mí bàbá yóò wà lórí ìkànnì ọlọ́pàá lélẹ́ nìyí tó bá rántí ọ̀rọ̀ tó bá wo fídíò yìí yóò rántí ọ̀rọ̀ tí mo sọ lọ́dún náà lọ́hùn ọ̀rọ̀ bí 1995 lọ̀rọ̀ tí mo sọ ọká tí ọmọ ń jẹ jáde kúrò lára rẹ̀ tí wọ́n lu ihò ara rẹ̀ jáde èmi rírí mo wá sọ yẹn fún inú mi wá dùn pé many people ló sọ wá wọn rírí àwọn tí ò rírí náà wà àwọn tó rírí wà ejò species wọn yàtọ̀ síra wọn ọká tẹ̀wọ̀n náà póríṣiríṣi ó lè jẹ́ ọká tóun sọ ọká Greek táwọn òyìnbó ṣe ń ṣe pẹ̀lú GMO nílé nìyí wọ́n ti yí gbogbo rẹ̀ àjọ wọn padà ṣé mọ̀ pé in the next 10-20 years àwọn ọmọ tó bá bí ní yíyà yìí wọ́n mọ̀ padà mọ̀ jiyàn pé ṣé lóòótọ́ ládìẹ máa pamọ́ ní ẹ̀yà adìẹ máa pamọ́ pàdé yóò yé yóò dẹ̀ pamọ́ yóò sàbálẹ̀ yóò dẹ̀ pamọ́ tó bá yá àwọn ọmọ òní máa rí mọ́ níbi tá à ń bá ayé lọ tó yẹ pé ordinary lè wọ́n kàn mú kankan sí wọ́n kàn gún lọ́bẹ̀ ó dẹ̀ gún lábẹ́rẹ́ yóò dẹ̀ fọ́ọ̀mù ẹyin yẹn yóò dẹ̀ tọ́pa yóò tó di ẹdìyẹ tó jẹ́ pé ẹdìyẹ tẹ́ jẹ ní next month èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pa ẹyin ẹ̀ bàtà wà tó next month yóò ti tó jẹ. gbogbo àwọn kinní yìí ó ń change so many things tí ìbá ṣe pé àwọn tó ti pẹ́ láyé ló lè rí tàn ejò ọká sọ sáwọn tí wọ́n ń bí ní 1990 95 2000 sáwọn ni wọ́n rí tàn ọká sọ ọká tó jẹ́ pé tí species tẹ́ ń rí sìn àwọn ilé tí àwọn òyìnbó ṣe fúnra wọn ní tí wọ́n fi ń ṣe fíìmù tó ń gbé kiri tẹ́ ẹ bá rí ọká original tí máa ń wọ́ bọ̀ kì í gùn pọ́npọ́ báyìí ló máa ń rí irú rẹ̀ dẹ̀ ní ẹ̀rí kí irú rẹ̀ kó mọ wọlé yóò na irú yẹn sókè báyìí ni ìtẹ́fìdéjọ́ ọ̀ká mọ́nu náà fi máa kì ní ọ̀ká àbèròpó kíá kì í gùn òun yàtọ̀ nínú ejò ó dẹ̀ ní sùúrù gan ṣùgbọ́n tó bá bínú kì í gbọ́ bọ̀rọ̀ ntọ́ka fi yàtọ̀ nu nínú gbogbo ejò afa ọ̀rọ̀ yìí ó le mo wá fún ní example pé níjọ́ mi tó bá nǹkan pàdé ẹnìkan lọ ṣe AI ẹyẹ wọ́n ní ẹyẹ ò ní mu omi inú Àyìnlá kọrin pé ẹyẹ ò ní bu omi inú àgbọn mu láíláí ẹnìkan wá lọ ṣe AI tó ẹyẹ àkókò tó fẹ́ lọ sọ igi àgbọn tó wá gbé kodò báyìí ẹnu rẹ̀ gbé odidi àgbọn kodò ìwọ̀n ju omi inú rẹ̀ mo wá ju kodò orú rẹ̀ nù mo wá rẹ́rìn-ín
rò pé bàbá wa gọ̀ ni, kò rí bẹ́ẹ̀. níta bàbá wa bá ṣe research lórí tó bá sọ̀rọ̀ lórí rẹ̀, ẹ má yí dànù. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ rí AI ló pọ̀ jù nú ẹ̀, àti àwọn ilé táwọn òyìnbó ti da ìrìn àjò wọn rú tó jẹ́ pé kì í ṣe original mọ́, fake ni. ẹyẹ ayé kò tọ́ tẹ̀ ń wò, tẹ́ bá fẹ́ lo ayé kò tọ́ fóògùn original ó níbi táwọn alọ́ láfíríkà ń sìn, ẹ̀ lè rí Nàìjíríà mọ́, fake lẹ́rìí. ẹyẹ ayé kò tọ́ tẹ́ bá lo, ó tún lẹ́yẹ kan báyìí náà tá a rí òun náà mọ́, ẹyẹ ọ̀kín. tẹ́ bá lo original ọ̀kín ó níbi tẹ́ wà lọ, ẹ̀ lè rí original mọ́. bó ṣe pọ̀ lọ́jà ara nìyẹn tó pé gbogbo ẹ̀ fake. ọ̀gà, thank God, tábà ní iṣẹ́ kan ó la ọ̀gá òye lọ, ìtí ń bá ogun jẹ́ tọ́pọ̀lọpọ̀ ogun òfin ṣiṣẹ́ nìyẹn o. ẹ ra ọ̀gá báyìí, ọ̀gá yẹn ò dẹ̀ ní jẹ́ ọ̀gá àbílẹ̀, kò ní jẹ́ original. nígbà tí ìyára adìyẹ àgíríkì ni tí fi ń bọ èṣù láàlú. ṣẹ́tìgẹ́tì kan tá à ń sọ, so ó yàtọ̀ síra wọn gédégbé. ibi tí nǹkan ti ń dàrú nìyẹn. mo wá sọ̀rọ̀ kankan níjọ́ náà lọ, mo mú pọ́ìntì kan wá, pọ́ìntì yẹn màá wá sọ ọ́nbílẹ̀ nìyí, màá wá padà sórí ètùtù tí mo sọ̀rọ̀ yìí lọ. wọ́n gbé ewéko kan bẹ tán pè ní ọmọ gèdègèdè. ọmọ ní gèdègèdè yìí ó ní àìrídìí òkun, ẹnìkan kì í rídìí ọ̀sà, ìran ọmọ adarí wọn kan kì í rídìí ọmọ gèdègèdè. ọmọ ní gèdègèdè yìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, tí ẹ bá wá nídìí sùdí rẹ̀, ọgbọ́n wo làwọn bàbá wa máa dá sí. sẹ́yìn ti sọ pé ìran ọmọ adarí wọn kan kò lè bá wọn fojú kan ìdí ọmọ ní gèdègèdè. òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni, òdodo ọ̀rọ̀ ni. ṣùgbọ́n iṣẹ́ a máa tó kàn tí wọ́n ní òkè iṣu di ọmọ ní gèdègèdè lẹ̀ lò, ó lọ́gbọ́n tá bàbá wa máa dá tá bá fẹ́ wá, òun ni tí wọ́n fi ń wá. tó jẹ́ pé tẹ́ bá ti mú kinní yẹn tẹ́ pọ̀ papọ̀ mi ní ṣàlàyé rẹ̀, ẹ̀ fọ́n sí díẹ̀ ni ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀, ẹ̀ rí clearly báyìí ni pé ibi tí kinní yẹn ti wá rè, ẹ fi lọ mú ibi tẹ́ bá ju àdá síbẹ̀ níṣu yẹn máa wà. ẹ fi Yorùbá kọjá gbogbo tẹ́ ń rò, Yorùbá ó jìnlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. oògùn ka làwọn èèyàn ò fẹ́ kó wáyé mọ́, ní jẹ́ kí gbogbo ọmọ rí bí ṣe ń rì, àwọn oògùn téèyàn fi jagun. ṣùgbọ́n ń bẹ torí kéékèèké náà mi ń ṣàwọn yẹn. ẹ má jẹ́ wá parọ́ tẹ̀ ń jẹ ọ̀rẹ́ tuntun tí bàbá yìí wá ń sọ̀rọ̀ rẹ̀ pé ìmọ̀ disappear, ètùtù ń bẹ tí ń disappear o. èmi tí mo dúró yìí, ẹ má jẹ́ ìyẹnra mi, ìyẹn ìyẹnra mi lórí ọ̀rọ̀ yẹn. ẹjọ́ òdìjọ́ téèyàn bá wá tó bá fẹ́ mọ̀ mí, màá wá túlẹ̀. ètùtù ń bẹ tí ó disappear. ẹni Ọlọ́run bá gbà fún débẹ̀, wọ́n máa gbà fún yàn débẹ̀ ni. nǹkan bẹ lábẹ́ ọ̀run, kì í sọ̀rọ̀ eré o, kì í dẹ́ sọ̀rọ̀ awẹ́wà, ṣùgbọ́n kì í ṣe ibi téèyàn máa lọ téèyàn ti máa fánu. kì í sọ̀rọ̀ wọn, ọ̀rọ̀ àwọn àgbàlagbà yìí sọ̀rọ̀ téèyàn máa fi fánu. torí ẹ̀ ló jẹ́ fẹ́ jọ́ lórí ọ̀rọ̀ yẹn. but mo fẹ́ prepare mind yín, ẹ má máa rí ìran yín bí ọ̀lẹ. ìran tó lágbára ìran Yorùbá o. tí ẹ bá gbé tutù lẹ̀, bàbá wa kan ọdẹ ni wọ́n wá pèlò ètùtù fún wọn pé kí wọ́n lọ gbé sóríta. wọ́n ní yóò ná wọn ní epo, yóò ná wọn ní gbogbo nǹkan. bàbá yẹn wà gbàgbọ́ nínú babaláwo tó fẹ́ bá ṣe tutù. babaláwo yẹn ó wá lé ètùtù yẹn pé ibo ni wọ́n ti gbà á. wọ́n wá ju ibi tí wọ́n ti gbà. ìlú kan wà tó ń pè ní Ìníṣà, títì kan wà láti Ìníṣà lọ sí ìlú Ìbà. oríta yẹn nana máa ti gba ètùtù yẹn. àwọn agbé ètùtù yẹn kò níyàn lu ọba àgùn, àwọn agbé wá sí oríta yẹn. babaláwo yẹn wá sọ pé tó èmi ti lọ, ó dá o. ìyẹn náà ni òun wọgbó lọ ọdẹ alẹ́ ni, wọ́n fẹ́ lọ ọdẹ àwọn tí máa sọ tí máa dẹ náà alẹ́. pé àmì náà fẹ́ wò sàlẹ̀ bẹ́ẹ̀ bóyá rẹ̀ rẹ̀ bí lò kápá tá a fi jẹ láàárọ̀ la. àwọn méjèèjì depart. wọ́n ti gbé ètùtù yẹn kalẹ̀. bí ọdẹ yẹn ṣe padà lọ sí ibi ètùtù nu ló bá lọ gẹ̀gùn dé, bóun fẹ́ mọ àwọn tí ó gbé ètùtù yìí lónìí.
mo fẹ́ kẹ́ lọ di ọ̀rọ̀ tí mo sọ mú. Ó lóun fẹ́ mọ àwọn tí ó gbé. Ló bá jókòó, ó gbé bọ̀ ìdání. Òun wà aago ńgbà tó dágo 11 alẹ́. Ń wo ètùtù yẹn lọ́kàn lábẹ́ Akẹ́tọ́lá tó gọ sí. Ń wò lọ́ọ̀kan. Ó rí pé wọn ìgbé. Aago 12 lù. Ó rí pé wọn ì tí gbé. Àwọn ẹ̀wọ̀n tí ó gbé kí sì bàbá yìí ní padà wá gbé. Pé yóò wá parọ́ fóun pé ètùtù ti lọ, àdúrà ti gbà. Nígbà tó máa di ní àlàfo aago 12 sí aago 12 àbọ̀. Táago 12 àbọ̀ kù bí ìṣẹ́jú 5 kò mọ ibi tí oorun yẹn ti wá. Ó sùn lọ bẹ́ẹ̀ ni. Ìṣẹ́jú 5 ló fi sùn 5 minutes fíìmù tó sùn lọ báyìí. Nílájí tí ó lajú láti ọgbẹ́ èèwọ̀ èyí ṣe mẹ́wẹ̀ kí ní ṣe tí ó wo ọ̀kan báyìí kò bá ètùtù yẹn bẹ̀ mọ́ láàrin 5 minutes. Eré kò wọgbó ọdẹ kankan mọ́, ehuru náà ló délé ló lọ kalẹ̀ kò mọ́ babaláwo lórí bàbá wọ́n ti gba ètùtù. Bàbá ní sọ orí wọn ni ó ní ìrìn kankan. Dá nǹkan kan mọ̀ ẹ máa rò péré ni. Èmi àti bàbá tó bí mi lọ́mọ tá a bá ní ìnáwó tí ìnáwó yẹn bá fẹ́ jù gan, ó ní ètùtù kan tá a máa ṣe tá aláàánú ó fi wá tá a rò ó tá a fi ṣètùtù yẹn tá a fi ṣe ìnáwó ẹ̀ẹ́rì màálù pa pẹ̀lú rọrùn tẹ́ ẹ̀ ní jẹ gbèsè gbogbo nǹkan lọ nírọwọ́rọsẹ̀ ètùtù ni. À ń pèlò ètùtù yẹn lọ́wọ́ nínú ilé nínú kitchen láti ń ṣe wìtìwìtì pé kílẹ̀ tó sú jù kálí sì ti gbé dóríta machine dẹ̀ la máa gùn láfi lọ drop ẹ̀. Ṣé ẹ mọ̀ pé bá a ṣe ń parí èlò yẹn tá a máa bọ́ ta báyìí nídìí machine ajá tá a bá pàdé nídìí machine ó lé ní 20. Láti mi ní játìtì àwọn ikọ̀ tí ń dúró dé wa lọ́hùn. Ṣé ẹ mọ̀ pé signal ni wọ́n fẹ́ ètò yẹn lápá bá gbé lẹ́ẹ̀mbẹ́ ni wọ́n gbà á. But láti mi ní oríta yẹn gbọ́dọ̀ débẹ̀ torí tífà sọ fún wa nù bá a ṣe gbéra lọ fíìmù ó dọ̀hún à ń dóríta yẹn báyìí a tó bá ogunlọ́gọ̀ ajá tí wọ́n ti dún ìjọ yẹn mọ̀ pé nǹkan bẹ lábẹ́ ọ̀run. Ó ní bí section ìrìn àjò ètùtù kọ̀ọ̀kan ṣe lọ tẹ́ fi rí àwọn nǹkan tí ó bá lọ tí ó bá rìnrìn àjò bó ṣe rí nù. Àwọn èèyàn kan tó ń bẹ nínú ẹ̀dá nínú ìran Yorùbá tó jẹ́ pé àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí ó tó ní bí wọ́n ṣe interpret ẹ̀ fún yín pé tó bá ti rí báyìí nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ táwa tó mọ̀. Torí ẹ̀ láti sọ pé ẹni mọ̀ yìí ó mọ̀ yìí ó lọ jára. Bá a ṣe gbé lẹ́nu yẹn tá a mú iná báyìí fíìmù nígbà kejì tí màá lọ 5:30 bá ṣe kéde mọ́ṣáláṣí tí mo ní kí n lọ mú abọ́ mo bá ń bẹ wọ́n kò ní kúrò ní sport tó wà. Ẹ rò pé wọ́n fi ọmọ kàlá kínní ẹ̀ báyìí ni mo máa bọ́ kúrò bẹ́ẹ̀ mo ṣe mú wọlé ní dáàdì mi ní pé torí ẹ̀ làwọn ò ṣe dára wọn láàmú pé kí n lọ mú àdúrà ti gbà. Níta ẹ̀dẹ̀ fẹ́ kó ṣe é ṣe tẹ́ ẹ̀ bá ti fàbò sí sí. So ohun tó wà ń bẹ̀ nìyẹn àbòsí nìkan ní kẹ́ mọ́ fi sí ó tán. Dọ́sẹ̀ ń pè lábòsí náà ni ẹ má parọ́ fún yàn. Tẹ́ bá ṣe tutù lénìí tẹ́ ẹ expect result ó lè mọ ìyá ní kíákíá ṣùgbọ́n níjọ́ tí result yóò bá dé ẹ̀yin gé ó ti gbàgbé pé ẹ bẹ àwọn àgbàlagbà lọ́wọ́ ẹ̀. So bó ṣe rí nìyẹn ẹ̀kọ́ ni mi ní ṣe program yìí jù báyìí lọ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo kàn fẹ́ ká lára wa lọ́yẹ̀ ní lórí àwọn kankan. Ètò yóò ní jù báyìí lọ lónìí títí tá a tún máa padà pàdé lórí ìkànnì tá a máa mú àkọ́tún ètò wa lórí ẹ̀. Èmi ní ti yín tòótọ́ Bàbá Àṣà.